Ẹ wá gbọ́ ohun tí Gomina Adeleke ṣe fún àwọn aṣòfin tó bá Arẹgbẹṣọla àti Oyetọla ṣiṣẹ́ lọ́sùn. Ìyàlẹ́nu lọ̀rọ̀ náà jẹ́ fún àwọn aráàlú nígbà tí wọ́n gbọ́ ìkéde ọ̀hún láìpẹ́ yìí pé Gomina Adeleke ti fọwọ́ sí sísan owó àmúrelé àwọn aṣòfin tí wọ́n ṣiṣẹ́ láàkó ìṣèjọba ọ̀gbẹ́ni Rauf Arẹgbẹṣọla àti Alhaji Gboyega Oyetọla gẹ́gẹ́ bí gómìnà. Kódà àwọn aṣòfin ọ̀hún tí wọ́n jẹ́ méjìléláàádọ́ta kọ́kọ́ ròyìn pé ọ̀rọ̀ òṣèlú lásán ni àfìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí owó ọ̀hún lásùnwọ̀n ìfowópamọ́ wọn. Tẹ́ ẹ bá gbàgbé, owó àmúrelé jẹ́ owó tí gómìnà tí ó bá ṣẹ̀ṣẹ̀ dé ìjọba máa ń san fún àwọn aṣòfin tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ kó gbà wọlé. Lásìkò olóyè Bísí Àkàndé gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, bàbá yìí san owó àmúrelé ara rẹ̀ àti tàwọn aṣòfin rẹ̀ kó tó di wípé ó gbé ìjọba fún ọmọọba Ọlágúnsóyè Oyinlọ́lá lọ́dún 2003, eléyìí tí àwọn lámẹ̀tọ́ ìlú ń bu ẹnu àtẹ́ lù nígbà náà. Lẹ́yìn tí Oyinlọ́lá wọlé sáà kejì lọ́dún 2007, ó san owó àwọn aṣòfin tí wọ́n jọ ṣe ìjọba ní sáà àkọ́kọ́. Lẹ́yìn èyí ni ilé-ẹjọ́ yọ lóṣù kọkànlá ọdún 2010 tí ọ̀gbẹ́ni Rauf Arẹgbẹṣọlá sì gba ìjọba. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀gbẹ́ni Arẹgbẹṣọlá kò san owó náà lẹ́ẹ̀kan náà fún àwọn aṣòfin tí wọ́n bá Oyinlọ́lá ṣiṣẹ́ gbẹ̀yìn, síbẹ̀ a gbọ́ wípé ó san owó àmúrelé wọn fún wọn ní sáà àkọ́kọ́ rẹ̀. Nígbà tí Oyetọla gba ìjọba gẹ́gẹ́ bí gómìnà, a gbọ́ pé lásìkò tí ayẹyẹ ọdún bá ń bọ̀ ni yóò san ẹgbẹ̀rún náírà fún àwọn aṣòfin tí wọ́n bá Arẹgbẹṣọlá ṣiṣẹ́ ní sáà kejì. Ẹ̀mẹ́rin péré ló sì san owó náà, èyí túmọ̀ sí wípé mílíọ̀nù méjì náírà ni ọ̀kọ̀ọ̀kan àwọn aṣòfin náà gbà tí Oyetọla fi lọ. Eléyìí ló mú kí àwọn aráàlú máa kan sára sí gómìnà Gomina Adeleke pẹ̀lú bó ṣe san owó àmúrelé tí ó kù tí Oyetọla kò fún àwọn aṣòfin lábẹ́ abẹnugan Najim Salam, tí ó sì tún san ti gbogbo àwọn aṣòfin tó bá abẹnugan Timothy Owóẹ̀ ṣiṣẹ́. Ọ̀kan lára àwọn aṣòfin tó ṣẹ̀ṣẹ̀ lọ yìí ṣùgbọ́n tí ó ní ká fi orúkọ bo òun láṣìírí sọ pé bí àlá ni ọ̀rọ̀ náà rí lójú òun nítorí òun kò mọ̀ pé Adeleke lè ṣe irú ẹ̀. Ó ní ohun tó dájú ni pé púpọ̀ nínú àwọn aṣòfin ọ̀hún ni owó náà dé sí àsìkò tó dára fún un nítorí ọ̀pọ̀ ló ti ná gbogbo owó tí wọ́n fi pamọ́ lórí àtúndìbò tí ó wáyé kọjá ṣùgbọ́n tí gbogbo rẹ̀ já sí pàbó. Aṣòfin yìí ni lóòótọ́ ni àwọn èèyàn lè máa bu Adeleke lórí àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n lórí eléyìí ó jọ gbogbo ẹgbẹ́ alátakò lójú púpọ̀. Bákan náà ni olóṣèlú ọmọ ẹgbẹ́ òṣèlú Labour kan, Táwà Akínadé, gbóṣùbà fún gómìnà Adeleke fún sísan owó náà lásìkò tí àwọn aráàlú kò retí ohun rere kan látọ̀dọ̀ rẹ̀. Ó ní ìgbésẹ̀ yìí ti fi gómìnà hàn gẹ́gẹ́ bí ẹni tí òye òṣèlú yé púpọ̀ tó sì mọ nǹkan tó tọ́ lásìkò tó tọ́. Akínadé sọ síwájú pé ìgbésẹ̀ yìí yóò mú kí ọ̀pọ̀ aráàlú túbọ̀ fẹ́ràn ìjọba ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀ṣun. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.